ayérayé ọlọ́run ìyanu ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mèrè adúpẹ́ àyìn agbé ọ̀gá tó ṣeun tó tànú ẹ̀dọ́ lálẹ́ bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba ìyìn wa a ó yìn ọ́ títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó dá wa sí ọba tó fún wa ní ìmọ́lẹ̀ ọjọ́ èní ọba tó pa mọ́ bí ẹyin ojú kò jẹ́ kí wàhálà ìdààmú kò jẹ́ ó ṣẹlẹ̀ sí wa wòye ìjẹ́jọ́ là ń dágbére pé ní ìjọ́ mẹ́jọ kẹ́dẹ́ ká pàdé lórí ètò ohùn olúwa láti ẹnu ìyá àdúrà ẹ̀rí abániṣe jp èyí tó wọ́n láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun Tìmí ilẹ̀ àánú ní orúkọ jésù kristi a ó délé láyọ̀ olúwa yóò fàánú bí ayé wa wò ọkàn wa yóò balẹ̀ a ó yìn ọlọ́run títí jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi. Arúgbó iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK ti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nàìjíríà tí wọ́n darapọ̀ mọ́ fún wa tó ń wá láti iléeṣẹ́ wọn ní nàìjíríà níbí tí wọ́n darapọ̀ mọ́ ti UK adúpẹ́ lọ́wọ́ ọlọ́run iléeṣẹ́ náà yóò gbòòrò lórúkọ ọlọ́run májẹ̀mú yóò gbòòrò lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olùfẹ́ràn àti àwọn atọ́kùn àti mọ̀mọ́ bàbá tí ọlọ́run gbé iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn fún lórúkọ jésù ọlọ́run májẹ̀mú yóò tì yín lẹ́yìn ẹ̀ nírajò gbé sájò lórúkọ jésù kristi. Tí a bá fẹ́ bá ìyá àdúrà ẹ̀rí abániṣe jp bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì bóyá fún ìbéèrè kan tàbí ìkejì ìta fẹ́ bá ìyá àdúrà sọ ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà mi fúnra mi báyìí ní máa gbé kí ni tẹlifóònù nọ́mbà náà rèé 070 57 84 23 11 lẹ́ẹ̀kan sí tẹlifóònù nọ́mbà yẹ́ ẹ̀rí ṣe 070 57 84 23 11 lórúkọ jésù olúwa yóò fàánú bẹ̀ ayé wa wò mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n bá ní wò tán bá ní ṣíà rẹ̀ lórúkọ jésù á ṣe ohun rere kàn yín torí ohun rere yóò tẹ̀ yín lọ́wọ́ májàmú tọ́lọ́run dẹ̀ dá fún yín lórúkọ jésù yóò di múmúṣẹ jésù olúwa wa ohun olúwa náà rèé èyí tí mo mú fún wa ní ọ̀sán yìí ohun olú ètò afẹ́ wò ní ọ̀sán yìí lórí ètò ti ọ̀sán yìí òun náà ni yàgàn kí ni wọ́n ń pè ní àgàn lójú èmi àti ẹ̀yin dádì mọ́mì a mọ̀ rò bóyá ẹni tó bímọ tàbí ẹni tí ò tí ì bímọ ni wọ́n ń pè ní àgàn àbí kí lẹ̀yin lérò ní ìyá àgàngàn nínú ọkàn yín oríṣiríṣi làgàn tó ń bẹ nínú ayé ìta wà ìta àjọ tèmi àti ìjọba ara wa yìí ẹlòmíràn àgàn tó yà kì í ṣe ti ẹ̀bí ọmọ rárá àgàn tó yà kì í ṣe ti àìbí ọmọ bóyá ó yà gan ohun kan tó yẹ kó ti ní mò ń pè tó yẹ kó ti ní bí ọrọ̀ bí ipò tó yẹ kó ti wà pẹ̀lú bó ṣe ń ṣe làálàá tó ẹ jẹ́ mọ̀ pé àwọn ẹlòmíràn mọ ènìyàn gan wọ́n mọ ènìyàn kódà àwọn èèyàn ńláńláńlá ni wọ́n mọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ohun kan ṣòfò nínú ìrìn àjò wọn pẹ̀lú mímọ̀ ènìyàn tí wọ́n mọ̀ nípasẹ̀ gbogbo ibi tó yẹ kí wọ́n ti máa bá wọn tàbí ohun tó yẹ kó ti tẹ̀ wọ́n lọ́wọ́ tàbí ohun tó yẹ kí wọ́n ti ní tí wọn ò sí ní yàgàn ṣé mọ̀ pé dírẹ́fà lè kọ́lé
kí ọ̀gá rẹ̀ tó wà láti bí 15 years ago kó má ti kọ́ ẹ̀ pé ìdí ẹ̀ ohun rere yẹn ló yàgàn nínú ayé rẹ̀. ó jọ dírẹ́fà bá sọ pé dádì àbí mọ́mì wọn mọ̀ fẹ́ invite ń lọ sí ibì kan nítorí pé kí ni nǹkan kékeré ni nǹkan náà ní tòótọ́ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ wá bá mi lọ gbàdúrà sí i ìgbà tó bá débẹ̀ ni ó torí pé èló mò ń san fún ọ tó fi fà kalẹ̀ yìí nítorí pé kí ni ohun tó yẹ kó ṣòfò nínú ìrìn àjò rẹ̀ lọ́lọ́run ṣe síbẹ̀ ó ń wọ ọ̀gá rẹ̀ ní tòótọ́ ṣùgbọ́n a ti kọ́ pé yóò ṣe ohun tó tó ju ti ọ̀gá ẹ̀ lọ yàgàn ni mò ń sọ nípa rẹ̀ kì í ṣe ọmọ bíbí nìkan làgàn ọmọ mi dádì kì í ṣe ọmọ bíbí sí inú ayé yìí òun nìkan ni àgàn nínú ìrìn àjò ayé ènìyàn ìyàgàn tó ń bẹ nínú ayé yìí ó póríṣiríṣi ṣé ẹ mọ̀ wípé nígbà tí wọ́n bá rí pé ológo lọmọ mìíràn nígbà tí wọ́n bá rí pé ológo ọmọ rèé wọ́n á sì gbé ohun tí ọmọ jẹ wọ́n á sì fi ta lọ́rẹ nígbà jẹ́ pé wọ́n fẹ́ kí ìrìn àjò rẹ̀ ya àgàn ni obìnrin tí ì ṣe àgbèrè tí ò ní lọ́kàn láti fi ṣe àgbèrè wọ́n lè gbé lé lọ́wọ́ wípé ojú kòkòrò àgbèrè rèé torí pé kí ni wọ́n fẹ́ kí ayé rẹ̀ kó wà nínú ẹ̀gàn wọ́n fẹ́ kí ayé rẹ̀ kó wà ní kíni kó wà ní ẹ̀gàn fún nǹkan dádì ṣé ẹ mọ̀ pé ènìyàn lè wà nínú ayé yìí kó má máa mutí kó má máa mu ohunkóhun tó dàbí pé ó jẹ́ ìdààmú ṣùgbọ́n bàbá ti rí ògo àti ọlá ọjọ́ iwájú rẹ̀ bó ṣe lè rí àti ohun rere tí Ọlọ́run kọ sínú ayé rẹ̀ tí wọ́n ti rí ògo àti ìràwọ̀ rẹ̀ wọ́n ó ti rí wọ́n wá wò pé kí la lè gbé sí lọ́wọ́ yìí ó kí la lè gbé sínú ayé rẹ̀ tó fi lé pé ìrìn àjò ayé rẹ̀ yóò wà ní àgàn torí wọ́n ti mọ̀ pé nígbà tí wọ́n bá ti gbé wàhálà nílé lọ́wọ́ gbogbo ohun tó yẹ kó tètè ṣe ní ìgbèwé kò ní ráyè ṣe é ohun tí wọ́n gbélé lọ́wọ́ ẹ̀ ni yóò blọ́ọ̀kì etí rẹ̀ yóò di etí ẹ̀ láti lè jẹ́ pé kíni láti lè má jẹ́ ó lè ronú ẹlòmíràn nínú ayé yìí ó ti ń lé ìlú òyìnbó pé wọ́n lọ ìlú òyìnbó ní ìsìnbáyà 2020 àbí 2010 2020 láwà yìí ẹ̀yin ẹ wo ìṣirò ọdún mẹ́wàá nì sí àsìkò yìí ẹlòmíràn ti ń lé láti 2013 2015 ṣùgbọ́n tí ètí rí gbà tí ètí rí ìwé ohun tí ètí ìrọ́nà àti lọ ìyàgàn tí wọ́n gbélé lọ́wọ́ nù wípé kó máa nọ́ọ̀sì ẹlòmíràn wà nínú ayé tó jẹ́ pé àìsàn táyé rò pé kò tó nǹkan yẹn ìdí wọ́n gbélé lọ́wọ́ káyé rẹ̀ lè sáwà ní ipò àgàn mò ń sọ̀rọ̀ nípa ìyà àgàn kì í ṣe ọmọ bíbí nìkan ni àgàn mọ́mì dádì kì í ṣe ọmọ bíbí nìkan òun ni àgàn ojú kòkòrò a máa jẹ́ àgàn fún ẹlòmíràn nípasẹ̀ tí ò yẹ kó nawọ́ sí yóò máa nawọ́ sí nípasẹ̀ kòtókòtó ní ọmọ ní kòtó òun nígbà tí ó bá bára rẹ̀ yóò bára rẹ̀ nù kòtó ni torí ogun kòtókòtó ló ń wí káàkiri nípa ojú kòkòrò ogun kòtókòtó yẹn á wá ṣe kíni á wá sìn dé kòtò pátápátá torí ohun tó ní tẹ́lẹ̀ kò tó ìyà àgàn tí wọ́n sì gbé sí láyé náà ni wípé ohun tó bá ní kò ní lè tẹ́ lọ́rùn àfi tí ò bá lè ohun tí ọwọ́ rẹ̀ ò tó á fi gọ̀gọ̀ fà á ní ọmọ lé káàkiri mò ń sọ̀rọ̀ nípa ìyà àgàn kì í ṣe ọmọ bíbí nìkan ni àgàn mọ́mì kì í ṣe ọmọ bíbí nìkan ni àgàn dádì mi èmi ò mọ irú ìyàgàn èyí tí àwa wà nínú gbogbo ohun tí mo sọ yìí bóyá ìyàgàn ká ní owó ni ṣùgbọ́n ká mọ̀ mọ́ tá a fi ṣe bóyá ìyàgàn pé ká ní ọlá ni
ṣùgbọ́n ká mọ̀ mọ́ tá a fi ṣe ká máa ṣe kíni ká máa wò pé kò tó wọ́n wà kún tó jẹ́ pé ìwọ̀nba tí Ọlọ́run fún wa yẹn àjò tẹ́ wa lọ́rùn láti jẹ́ pé kíni àṣà ń wá àti fi ọrọ̀ kún ipò yàgàn ló wà ohun tí Ọlọ́run bá ṣe fún wa ní àkókò ká jẹ́ kó tẹ́ wa lọ́rùn ṣùgbọ́n àwọn mìíràn wà tó jẹ́ pé ìyàgàn ayé wọn ohun tí wọ́n ní lọ́kàn wọn náà ní ibi. Ẹ jẹ́ ká lọ wòwe Genesis náà ẹ jẹ́ lọ wòwe Genesis 16 1 to end ní ọ̀rọ̀ yìí wà. A ó rí ẹni tó jẹ́ pé fúnra ara rẹ̀ ó mọ̀ pé òun ò lè bímọ ó ti ro ara rẹ̀ pin nínú ọkàn ara rẹ̀ ó ti fọkàn sí pé àgàn pátápátá ni òun mo sọ̀rọ̀ nípa Sarah ó ti wò pé ìyá àgàn tòun ọ̀tọ̀ ni òun ò lè bímọ ọjọ́ ogbó ti dé láti ìgbà èwe ọjọ́ ogbó dé ó tún fọ owó ara rẹ̀ ó lọ fi ra ẹrú láti ilẹ̀ Íjíbítì wá fúnra ara rẹ̀ náà ló sì sọ fọ́kọ rẹ̀ pé ìwọ ọkọ mi mo fẹ́ kó máa bá ẹrú ìṣe ṣùgbọ́n ìyá àgàn tinú rẹ̀ ń kọ́ tí í ṣe inú níbí ni òótọ́ ni ìránṣẹ́bìnrin yìí tí í ṣe ẹrú ìlóyún sáwájú rẹ̀ nítòótọ́ àwọn ìyá wa wọn máa ní orí ọmọ àmọ́ pé ọmọ wáyé ṣùgbọ́n Sarah kò rò bẹ́ẹ̀ nínú ọkàn rẹ̀ ó jẹ́ kí inú ilé kó le ó jẹ́ kí inú ayé kó le fún ọmọbìnrin nì débi wípé ọmọbìnrin nì kúrò ní ìlú ọpẹ́lọpẹ́ áńgẹ́lì Ọlọ́run tó pàdé rẹ̀ ní etí odò tó jókòó sí tó ti ń ronú tó ti ń sá lọ káńgẹ́lì Ọlọ́run yẹn tó sọ pé ó padà síbi tó ti kúrò nítorí ibi tó ti kúrò náà lọ padà sí torí pé mo rí pé o ti wà ní ipò ìlóyún tó bá fẹ́ mú etí àgàn nì kúrò nínú ọkàn rẹ̀ fúnra ẹ̀ náà lọ fà lé ọkọ lọ́wọ́ o fúnra ìránṣẹ́ tí ṣe Sarah náà lọ fà lé ọkọ lọ́wọ́ fúnra ẹ̀ lọ fi owó rẹ̀ ra ẹrú nìwálé nítòótọ́ èmi ò mọ tó yàgàn nínú ayé wa lọ́wọ́lọ́wọ́ mọ́ mi tí a bá lọ ka ìwé Genesis 16 yìí 1 to end yìí a rí pé lẹ́yìn Ọlọ́run padà tún dá òun náà lóhùn ẹ pé kí lọ́lọ́run ò lè ṣe ìyanu ní orúkọ rẹ̀ ká má ro ipò àti àkókò tí a wà pé ó ti tán ipò àti àkókò tá a wà yìí mo fẹ́ lówó ni mo fẹ́ kọ́lé sí Nàìjíríà ni mo fẹ́ kọ́lé sí Èkó ni mo fẹ́ kọ́lé sí Àbújá ni mo fẹ́ mi tí ì rí kọ́ ẹ má jẹ́ àrora wa pín sí ipò àgàn bẹ́ẹ̀ ẹ má jẹ́ á sọ̀rọ̀ àgàn lẹ́nu wa wípé a ò lè ṣe ẹ má jẹ́ àfẹnu ara wa pé àgànmọ̀ níwà mi ò lè ṣe ohun tó tọ́ táwọn ẹgbẹ́ mi ṣe ó ní béèrè ó lóun yóò fi fún wa ó ní àkànkùn ló sọ àwa láfẹnu wa ara wa mú àgàn nì kúrò nínú ara wa nínú ayé wa nínú ìrìn àjò wa láàrin àwọn ọ̀rẹ́ èmi ò mọ edi tí àgàn tó ń bẹ nínú ìrìn àjò ayé yín ọ̀sẹ̀ ni yóò gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run mọ́mì dádì ọ̀sẹ̀ gangan ni ohun tó yẹ àgàn nínú ayé yín yẹn tí etí rẹ̀ di yẹn ọ̀sẹ̀ ni yóò gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nítorí ipò àgàn tí à ń wo ara wa pẹ̀lú tá à ń wò pé ó yẹ kí kíní ti kúrò ó yẹ kí n ti wà ní ipò báyìí ó yẹ kí wọ́n ti sún mi sí ipò báyìí ó yẹ kí n ti di ọ̀gá ní ipò báyìí èmi náà mo wá di ẹni tí ó ń wà ní ẹ̀yìn báyìí ẹ má jẹ́ á fi ara wa sí ipò àgàn ká má fẹnu ara wa pé ipò àgàn sínú ayé wa ẹ mọ̀ tí wọ́n ń pè ní àgàn ni ohun tí ò ṣeé ṣe mọ́ àgàn jẹ́ ohun tí ò lè ṣeé ṣe mọ́ ó dàbí igi tá a gé tá a wá mọ̀ọ́mọ̀ bu iyọ̀ lé orí igi yẹn pé kó má bàa ṣe kíni kó má bàa tún ríwé mọ́ ṣe àpẹ́ bí igi ń ṣe wà tó bá yá tí Ọlọ́run bá tún padà mẹ́sìn ó lè tún sọjí bí ipò àgàn ayé yín tẹ̀ ń fọkàn sí yẹn bí ó ṣe sọjí náà èèyàn lè buyọ̀lé lórí nítòótọ́ wípé àti géègì kó má bàa wù mọ́ ẹja buyọ̀lé
ṣùgbọ́n tọ́lọ́run bá lòun dé ńkọ́ ipò àgàn ni yóò sáré jáde kúrò nínú ìrìn àjò ayé wa. Ipò àgàn yóò wá jẹ́ kí ni yóò kúrò ní ipò àgàn yóò di ipò ògo ńlá. Èmi ò mọ tí a ti fi ń pè wá mọ́mì dádì, èmi ò mọ tí à ń rí nínú ìrìn àjò wa tá a rò pé àgàn ni kò lè ṣeé ṣe mọ́. Tí a bá lọ wo ìwé Genesis yìí, fúnra ìránṣẹ́ náà ló fi wá ara rẹ̀ rẹ irú ìwà fúnra náà ló fà lé ọkọ rẹ̀ lọ́wọ́. Ó pé ọkọ mi, mo fẹ́ kó máa wọlé tọ̀ ọ́. Ọkọ wá wọlé tọ̀ tán, ìránṣẹ́bìnrin ìwà bí di pé ó fẹ́ra kù ó di ẹni tó lóyún. Inú ilé ò mọ̀ gbà mọ́. Wọ́n ní ọwọ́ kan lèèyàn fi mú ọmọ léèyàn lọ́wọ́, kì í ṣe pé ọwọ́ kan náà lèèyàn fi já padà mọ́. Débi pé ó sú ọkọ rẹ̀ pé èyí tó bá wù ní kó ṣe. Bẹ́ẹ̀ sì wò ó, àwọn ìyá wa máa ń sọ pé orí ọmọ máa pe ọmọ wáyé o. Mọ́mì, ẹ wá sọ pé ní ipò àgàn táyín wá wà gangan ló jẹ́ kọ́kọ́ yín lọ síta, ó lọ bímọ míì síta. Ọlọ́run lè wo àsìkò tí àwọn ọmọ tó tọ́ lọ bí síta yẹn kó fi dá ẹ̀yin náà lóhùn. Ẹ má bára jẹ́ mọ́mì. Ọlọ́run tó ṣe ti Sárà nínú ìwé yìí, bàbá ń bẹ síbẹ̀ o, àìkú ẹ̀sà ìdìbàjẹ́ ni. Ọlọ́run tó dá ìránṣẹ́bìnrin tó lọ fi owó ara rẹ̀ rà, tó lóyún sáwájú rẹ̀, tó wá ní òun ní ọkọ bí ọmọ àrólé fún ọkọ. Ó lè dá ẹ̀yin náà lóhùn, nítorí pé kí ni àrólé tí ó wà jáde lára tẹ̀yẹ yín mọ bí ó ṣe jẹ́ ni. Ó lè dé tí ó pa gbogbo orúkọ èyí tó ti kọ́kọ́ bìnrin tí ó pa mọ́lẹ̀, tó jẹ́ pé orúkọ ti ọmọ tí ni wọ́n mọ̀ gbọ́, ẹ ò rí kà nínú Bíbélì ni. Nítorí pé kí ni ipò àgàn kì í ṣe téèyàn máa fi ṣakọ, ipò àgàn kì í ṣe téèyàn máa fi yangàn. Dádì ni mò ń wò yìí, ipò àgàn tí ọ̀tá fi ayé yín sí ni wípé ẹ máa rí owó nítòótọ́ ṣùgbọ́n ẹ ní mọ bẹ́ẹ̀ ṣe mọ́ náà. Nítorí pé kí ni wọn ò fẹ́ ká ṣe àṣeyọrí kankan. Ogun tí tẹ̀lé ní lọ ìrìn àjò ni. Ogun tó tẹ̀lé láti ibi tá a ti bí yín, tó tẹ̀lé ní lọ ìrìn àjò ni. Mọ́mì, lórúkọ Jésù Olúwa yóò gba ogun yẹn wọlé ní ọ̀sán yìí. Ogun tó ń bá ní rìn ìrìn àjò láì nídìí, ogun tó ń tẹ̀lé ìrìn àjò ayé ẹni láì nídìí, tó wá fẹ́ fa ayé ẹni sínú àgàn ohun tó yẹ ká ti ní tipẹ́. Lórúkọ Jésù Kristi, Olúwa yóò bá àgàn yẹn wí ní ọ̀sán yìí. Mọ́mì dádì, ẹ jẹ́ a gbàdúrà, ẹ jẹ́ a kọ́ bẹ̀bẹ̀ fún ìdáríjì, ẹ jẹ́ a sọ fún Ọlọ́run, ẹ jẹ́ a porúkọ Jésù ní ìgbà mẹ́ta, ẹ jẹ́ a pẹ̀mí mọ́ nígbà kan tó. Olúwa dáríjì mi, bàbá mú mi kúrò nínú ẹ̀ṣẹ̀ yìí, ẹ̀ṣẹ̀ tí mo fi ọwọ́ ara mi dá, àbí èyí tí wọ́n dá sí mi lọ́rùn ṣùgbọ́n tèmi ò mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni. Àwọn ẹ̀ṣẹ̀ káwọn tẹ́lẹ̀ pé àmọ́ dá fúnra ara wa ṣùgbọ́n àní kà sí. Bẹ́ẹ̀ ohun tí a ò dẹ̀ kà sí yẹn gangan òun lọ́lọ́run máa fojú sí lára jù. Ohun tá a rò pé nǹkan kékeré ni, ní bá ti ṣe kò tó nǹkan, kò tó nǹkan yẹn ó máa tó nǹkan níwájú Ọlọ́run. Ẹ já bẹ̀bẹ̀ fún náà, ẹ já sọ fún Ọlọ́run, Olúwa dárí ẹ̀ṣẹ̀ jì mí. Gbogbo agbára ẹ̀ṣẹ̀ tó wà ní ìkáwọ́ mi, tó lè mú ègún wọnú ayé mi, tó lè mú ẹ̀gàn wọ inú ayé mi, tó lè jẹ́ kí wọ́n máa ro nǹkan yìí pé lágbájá ẹ̀ṣẹ̀ tí wọ́n máa ń ṣe wọ́n dìlé wọn nù. Ṣé wàá mọ̀ pé ẹ̀ṣẹ̀ yẹn náà níbẹ̀ lára Mr. Kínní ni? Ẹ̀gàn wọn náà nìyẹn. Wọ́n lówó tó tọ́ bọ̀ tí wọn ò lè dúró pẹ́ láàrin èèyàn, tí wọ́n bá dúró pẹ́ bẹ́ẹ̀ wọ́n máa tọ̀ sára ni. Ẹ̀rí pẹ́ gan ni. Wọn ò lè dúró pẹ́ láàrin èèyàn, ẹ̀rí pé tó bá ti dúró báyìí àwọn gẹ̀ fẹ́ dúró pẹ́, torí wọ́n mọ̀ pé wọ́n mọ̀ máa yàgbẹ́ sára, wọ́n máa tọ̀ sára. Wọ́n ti wá mọ̀ ní ọ́bì rẹ̀ pé ẹ̀gàn ara rẹ̀ nìyẹn. Wọ́n ti mọ̀ ní àmì rẹ̀ wípé ẹ̀gàn ara rẹ̀ nu. Ẹ má kọrin ọlọ́mọ o, lójú lágbájá o, yóò lẹ̀ ti mọ̀ pé òun ò bímọ, ilẹ̀ fi ń kọrin, ẹ bá ń gbọ́ lùmọ́jú, ẹ bá ń. Torí ẹ̀gàn yẹn ẹ̀ṣẹ̀ lè fà á. Ẹ já bẹ̀bẹ̀ fún ìdáríjì náà. Olúwa dáríjì mi, gbogbo agbára ẹ̀ṣẹ̀ tó fa ẹ̀gàn sí inú ayé mi. Ẹ̀mọ́ ní wákàtí ọ̀wọ̀ yá porúkọ Jésù nígbà mẹ́ta, ẹ̀mọ́ nígbà kan tó. Olúwa mú ẹ̀ṣẹ̀ náà kúrò nínú ayé mi, ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù.
Ọlọ́run májẹ̀mú Olúwa kó dáríjì yín. Mọ́mì dáàdì Olúwa kó mú ẹ̀ṣẹ̀ yẹn kúrò nínú ayé yín. Tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ èyí tó ń fa ẹ̀gàn tó ń fa àgàn sínú ayé yín tó yẹ pé wọ́n ti wá máa àgàn yín máa ayé yín lónìí ní orúkọ Jésù Olúwa kó parẹ́. Kí ló ń jẹ́ ojú àgàn? Kí ló ń jẹ́ ẹnu àgàn? Kí ló ń jẹ́ ọ̀rọ̀ àgàn láti sọ sínú ayé yín? A ò bí yín pẹ̀lú àgàn. Gbogbo tí ìsàsọ ẹ̀gàn yín Olúwa kánná jò. Gbogbo aṣọ ẹ̀gàn yín Olúwa kánná jò. Gbogbo aṣọ ẹ̀gàn yín Olúwa kánná sí. Lónìí ní orúkọ Jésù ẹ̀ ò ní gbúrò ẹ̀gàn yẹn mọ́. Gbogbo aṣọ ẹ̀gàn lórúkọ Jésù ẹ̀ ò ní gbúrò rẹ̀ mọ́. Olúwa kó dáríjì yín. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ ẹjá tó gbàdúrà ní ẹ̀kan sí ma. Dáàdì ẹ jẹ́ àgbà. Àdúrà yẹn wà ní Áfíríkà ní kèétí ìdèbí tó yẹ kó dé. Ẹ fi taratara faraya síwájú Ọlọ́run. Ó lẹ́ bá gba wòlíì gbọ́ yóò jèrè wòlíì o. Ẹ jẹ́ faraya sí Ọlọ́run. Olúwa mú ẹ̀ṣẹ̀ yìí kúrò nínú ayé mi. Ẹ̀ṣẹ̀ tó ń fi ìyà jẹ ìṣẹ̀dá mi. Tó wá jẹ́ wọ́n mọ ogun ẹ̀gàn kan máa ayé mi. Olúwa dáríjì mí ní wákàtí wọ́n ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Agbára ńlá Jésù, agbára Jésù. Ẹ̀mí mímọ́ o. Gbogbo tí wọ́n fi sínú ìrìn àjò ayé yín dáàdì mọ́mì. Brother, sister. Èyí tẹ́ ń wò tẹ́ ẹ̀ mọ̀ wípé ẹ̀gàn ni. Wọ́n fi ń bú yín, wọ́n fi ń sọ̀rọ̀ sí yín. Ẹ rí pé ká tó dọ́dọ̀ wọn gbogbo wọn ṣẹ́ẹ̀tì ojú sí wọn ti pa wọn ti dé. Lónìí ní orúkọ Jésù Olúwa kó fa aṣọ ẹ̀gàn yẹn ya. Ẹ̀mí mọ́ o. Lónìí ní orúkọ Jésù ya finá jó aṣọ ẹ̀gàn ni. Lórúkọ Jésù ẹ ò ní gbúrò ẹ̀gàn yẹn mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Olúwa yóò dáríjì yín. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ já tún gbàdúrà yìí. Ọlọ́run tó dá Sárà lóhùn yóò ṣe tí náà láṣẹ pé ẹ ń pé ọmọ kọ́ ni tiyín. Ẹ̀yin ẹ lọ sórísun ẹ̀gàn yẹn. Orísun ẹ̀gàn tí wọ́n fi ń pè yín yẹn. Ogun àìláláṣeyọrí tí wọ́n fi ń pè yín. Ogun alámùbọ́ yẹn tí wọ́n fi ń pè yín. Wọn alọ́kọ yìí náà mà tó ti kọ́ lé sórí pọ́kọ náà tó ti kọ́ lẹ́ni. Ó ti tún lọ. Ìtayé máa ń péjọ sínú. Mr. Kinní náà mà tó ti kú ònú ayé rẹ̀. Ọwọ́ ń bẹ lára lágbájá. Ẹ jẹ́ sọ fọ́lọ́run. Ọwọ́ ibi tí èṣù fi sínú ayé mi. Ọwọ́ ibi tí ọ̀tá fi sínú ayé yín yẹn gangan. Èyí tí wọ́n wá wò ó pé àwọn ènìyàn péjọpọ̀ 4-5 tó yẹ pé ìpéjọpọ̀ wọn ìsọ̀rọ̀ ẹ̀gàn ni. Ọlọ́run ò gbogbo aṣọ ẹ̀gàn yìí Olúwa kánná Jósẹ̀. Gbogbo ohun tí ń ṣaṣọ ẹ̀gàn nínú ayé mi tó fogun àmúgbó ohun rere yìí. Ẹ̀mí ọba tó pọ̀ nípa ó yá kánná lù ó yẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Agbára ńlá Jésù, agbára Jésù. Aṣọ ẹ̀gàn yẹn lónìí ní orúkọ Jésù ti ṣaṣọ àmúbọ̀ yìí. Aṣọ àmúgbó ohun rere. Àwọn ẹgbẹ́ yín tí wọ́n bá yín lù yẹn ti mú ohun rere yẹn ṣe. Ẹ̀yin ètí ìṣe títí dìsìn. Ẹ wá ń kọdọọdún ẹ̀ ń kó ṣoṣù. Lónìí ní orúkọ Jésù ó yá kó faṣọ ẹ̀gàn nìyá. Aṣọ ẹ̀ni. Ọ̀tá àti èṣù ló máa ń gbé wo ènìyàn láti lè ṣe kí láti lè ba ìrìn àjò ayé èèyàn jẹ́. Ìrìn àjò tó yẹ kéèyàn rìn fún ọjọ́ 2. Wọ́n sọ́dọ̀ 20 ọdún. Wọ́n sọ́dọ̀ 30 ọdún. Lónìí ní orúkọ Olúwa yóò já ayé yín gbà lé lọ́wọ́. Mọ́mì mi ò rí ọwọ́ àmì yín rárá. Ọba májẹ̀mú yá kó já ayé yín gbà lé yín lọ́wọ́. Aṣọ ẹ̀gàn tí wọ́n gbé wọ̀nyí yẹn. Dádì. Aṣọ ẹ̀gàn tí wọ́n gbé wọ ayé yín. Èyí tẹ́yìn náà mọ̀ wípé kò tọ́ sí ayé yín mọ́. Lónìí ní orúkọ Jésù yẹ kó dàwátì níbẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Ẹ ò ní gbúrò rẹ̀ mọ́. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Dádì ní tí mi è jẹ tẹ́lẹ̀ ni mò ń jẹ. Èmi gan ti gbàdúrà pé kó kú o. Sọ̀ǹtẹ́ àwọn obìnrin rí tí wọ́n fi ń fi yín sílẹ̀ nù. Tí wọ́n bá ti agbowó díẹ̀ lọ́wọ́ yín wọn yá tún pẹ́lẹ̀ ìwọ náà jẹ́ lọ. Ìwọ náà lọ jẹ tiẹ̀ ń bẹ̀. Ìwọ náà lọ jẹ tiẹ̀ ń bẹ̀. Ẹni tó tiẹ̀ kó sí lọ́wọ́ yìí ní ìsìn. Òun ọ̀jẹ̀ pani. Nígbà tí ó jẹ́ pé ní ti kú ṣe kò lè ṣe nǹkan kan. Yá máa fọ́ra àlà náà ni. Ẹja sọ fọ́lọ́run. Ọlọ́run Olúwa gbà mí lọ́wọ́ ogun ẹ̀gàn yìí. Ogun ẹ̀gàn tí wọ́n gbé wọ ayé yín yẹn. Tẹ́ ẹ wá di tí wọ́n ń gbà yín sí ń gbà yín sọ̀hún. Ogun ẹ̀gàn tí wọ́n gbé wọ ayé yín tí wọ́n wá ń gbà yín sí wọ́n wá ń gbowó lọ́wọ́ yín. Ohun tó yẹ kẹ́ ẹ máa ṣe ẹ̀ lè ṣe.
ẹ dángájá bí ọkùnrin, ohun tí wọ́n fi ń pèèyàn lọ́kùnrin ò sí fún yín. Ọlọ́run májẹ̀mú ó yá lọ orísun bẹ̀ ní wákàtí yìí. Ohun tí wọ́n ń pè lọ́kùnrin tó sọnù nínú ayé yín, ẹ sọ bẹ́ẹ̀. Ohun tí wọ́n ń pè lọ́kùnrin tó sọnù nínú ayé yín, dádì, ẹ sọ bẹ́ẹ̀. Ní ìgbà kẹta, ohun tí wọ́n ń pè lọ́kùnrin tó sọnù nínú ayé yín yẹn, ọba májẹ̀mú, ọba tó fi irin tó sọ sínú ọ̀kan tó wá fi igi wá jáde, ó sì ń bẹ láàyè ibi tí wọ́n bá kàn mọ́. Ẹ pé káàárọ̀ ọ̀run kó dàpọ̀ mọ́ta yé, gbogbo bí wọ́n bá kàn mọ́, gbogbo bí wọ́n bá rì mọ́, ó yá kó lọ wúlé yín lọ́wọ́, ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Gbogbo tí yẹn fi dángájíá gẹ́gẹ́ bí ọkùnrin, mi ò fẹ́ mọ bí wọ́n sọ sí, èmi ò fẹ́ mọ bí igi tí wọ́n kàn mọ́. Wọ́n lọ dè mọ́ ibì kan ní, wọ́n fi sábẹ́ kòkò ní, wọ́n gba ìsọkùnrin lọ́wọ́ yín, wọ́n sọ yín dobìnrin. Ọ̀rẹ́ wá di tí obìnrin wá ń gbà yín sí ń gbà yín sọ̀hún, wọ́n kàn ń gbowó lọ́wọ́ yín. Lónìí ní orúkọ Jésù, ọba tó fi igi wá irin jáde, ó yẹ kó ṣàwárí rẹ̀ fún yín. Àárọ̀ ọ̀run kó dàpọ̀ mọ́ta ayé yìí, gbogbo bí wọ́n bá bò mọ́, Olúwa kó lọ wúlé yín lọ́wọ́, gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú kó wúlé yín lọ́wọ́. Gbogbo ibi tó bá wọ, Olúwa gbà jáde, 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 gbà jáde. Olúwa lọ kọlù ibẹ̀. Gbogbo bí wọ́n bá fi pamọ́ sí, bóyá ẹni tó ti kú ló ti mú lọ́nù sàòkú ẹ̀ ni. Ọlọ́run ò, àárọ̀ ọ̀run kó dàpọ̀ mọ́ta yé, ó yá kó la sàárè rẹ̀ kọjá. Ìsọkùnrin yín ó yá kó gbà lé yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Dádì, ẹ lè ṣe ní tòótọ́, ṣùgbọ́n lè ṣe yín, wọn ò jẹ́ kí ohun tí di ọmọ lára yín, wọ́n ti di ọlẹ̀. Ẹ gbọ́ Yorùbá ni, ohun tó lè dé ọ̀dọ̀ ọmọ yẹn gangan, wọ́n ti di ọlẹ̀. Wọ́n mọ̀ọ́mọ̀ mú láti jẹ́ kó mọ̀ lè sì di ọmọ ni. Ẹ já sọ fún Ọlọ́run, ó jẹ́ ara mi tí wọ́n di ọlẹ̀ yìí, ó jẹ́ ara mi tó lè dọ́mọ, ṣùgbọ́n wọ́n ti sọ di ọ̀lẹ. Ẹ mọ̀ tí ọ̀lẹ ò lè ṣe ni, ọ̀lẹ lè dáwẹ̀, kí lè dá fọyín, gbogbo eyín rẹ̀ yóò mẹ́sẹ̀rì ni. Ipò ọ̀lẹ́nu, tẹ́ ẹ bá dénú ilé rẹ̀ gan yóò mọ ọrùn ni. Ipò ọ̀lẹ́nu, aṣọ tí ọwọ́ sọdún bò ní ó ṣe rí. Ipò ọ̀lẹ́nu, ọ̀lẹ lè dà kankan ṣe, kì í lè dà kankan ṣe. Kódà bí wọ́n bá ní ó ṣe kí wọ́n wẹ̀ kò wọ́rì, torí a ti ká ìtìjú kúrò nínú ìrìn àjò ọ̀lẹ. Ẹ já sọ fọ́lọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, ó jẹ́ ara yín, ẹ̀yin lẹ́sọ pé ó jẹ́ ara yín tí wọ́n sọ̀dọ̀ lẹ̀ yìí. Ọlọ́run ò lè sọ́jí padà gbogbo tí wọ́n gbà kúrò níbẹ̀ tó jẹ́ ọ̀lẹ. Ọlọ́run májẹ̀mú ó yá dọ́gbọ́dọ̀ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Dádì, ó jẹ́ ara yín tí wọ́n sọ di ọ̀lẹ nì. Lónìí ní orúkọ Jésù, èyí tí wọ́n jò kúrò níbẹ̀ bí ìgbà tí wọ́n bá jọ èlùbọ́. Ẹ rí i pé wọ́n máa dà wọn kan nù, wọ́n pè ní ẹ̀ta èlùbọ́. Wọ́n ti jọ ọ́. Èyí tó fúyẹ́ ló wà níbẹ̀, èyí tó fúyẹ́ tí ò lè ṣe kankan. Wọ́n fẹ́ kẹ́ ẹ máa bá wọn bọ́mọ wọn ni, nítorí pé kí ni wọ́n ti mọ̀ pé tẹ́ ẹ bá ti lè bí ti yín, ẹ ní lè bá wọn bọ́mọ wọn mọ́. Ìpọ̀ jẹ́ pé sí oníṣẹ́ ni wọ́n fẹ́ kẹ́ ẹ máa wá ṣe nínú ayé yìí. Wọ́n fẹ́ kẹ́ ẹ máa rẹrù ẹlẹ́rù ní kẹ́ ẹ máa lè rù ti yín. Ẹrù ẹlẹ́rù ni wọ́n fẹ́ kẹ́ ẹ máa rù, ṣùgbọ́n kẹ́ ẹ máa lè dá ti yín rù. Àwọn ọmọ wọn tẹ́ ẹ bá wọn rán léèwé tí wọ́n ti kà pé iṣẹ́ tẹ́ ẹ máa ṣe nìyẹn. Ẹ wá ń ṣẹ́ kìràkìtà bẹ́ẹ̀ ṣe ń gbé sí wọn gbà ni wọ́n ń gbà á, bẹ́ẹ̀ ṣe fi ránṣẹ́ sí wọn. Ẹ lóyún ká tó ti wọ́n fọ yunifásitì ní ó yẹ ẹ̀túngbẹ̀jọ ọmọ lọ, nítorí àwọn fi jẹ́ ti yín ọlẹ o. Bẹ́ẹ̀ ni dádì, nítorí àwọn fi jẹ́ ti yín kọ́ lẹ kọ́ mọ̀ lè di ọmọ, torí ẹ̀ ní lè bá wọn máa bọ́ ọmọ wọn mọ́. Ẹ sọ fún Ọlọ́run, inú ìdè inú àgàn rẹ̀ lẹ́wà, Olúwa kó yọ yín kúrò ní ipò àgàn, yóò yẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú inú ìdè tí ẹ wà yẹn, Olúwa kó já ayé yín gbà kúrò níbẹ̀. Nínú ìdè ẹrú, inú ìdè ẹrú, olùsùn, olùsíní láì ní ìdí tí wọ́n fi ayé yín sìn, Olúwa kó já ayé yín gbà kúrò níbẹ̀. Ẹ kúrò nínú ìdè yìí. Ọ̀tá fẹ́ ọ̀tá kọ̀ ní lórúkọ Jésù, Olúwa yóò já ayé yín gbà kúrò nínú ìdè yìí. Ìdè yìí lórúkọ Jésù kò ní jẹ́ ìpín yín mọ́.
yípo àgàn tí wọ́n fẹ́ fàyè yín sí yẹn ò ní wà níbẹ̀. ẹ̀yin náà rọ̀ ọmọ tí yín pè ránṣẹ́ tá ó pèpè yín bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. À ń lọ sínú ọ̀rọ̀ tàwọn obìnrin nìyẹn. ẹ jẹ́ sọ fọ́lọ́run, mọ́mì ẹ̀yin ò rí ìgbà jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń ra aṣọ tọmọ wọn lọ́kùnrin lẹ́ ń ra tọmọ wọn lóbìnrin lẹ́ fi ránṣẹ́ sí wọn. wọ́n wá wò wó pé ẹ jẹ́ akọ́ra sóun nínú, ẹ jẹ́ gbé fáibúrọ̀dù náà tí kọ́mọ nọ́ọ̀sì rẹ̀. nígbà tí bá nọ́ọ̀sì rẹ̀ kò ní lè ráyè ohun tí ọmọ náwó lé lórí nù. àwa náà lè máa pè é láti lè ràn wá lọ́wọ́, láti ran àwọn ọmọ wa lọ́wọ́. ẹ jẹ́ sọ fọ́lọ́run, Ọlọ́run ó ja ìdè ni ìdè ni wọ́n sọ fáibúrọ̀dù dà, ìdè yẹn ni wọ́n sọ ọ̀rá yẹn dà sínú yín. ẹ jẹ́ sọ fọ́lọ́run, ogun apẹ̀rẹ̀ ìbànújẹ́ tí ọ̀tá gbé wọnú yín, Ọlọ́run ó yá lọ ọbẹ̀ kó lọ tú mi sílẹ̀ gbẹ̀dúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Olúwa kó wọ inú yín lọ, kó lọ bẹ̀ kó lọ tú yín sílẹ̀. ó yá wọ bẹ̀ lọ kó lọ tú wọn sílẹ̀. ibi ayé tó dè wọ́n mọ́ yẹn, ohun tí wọ́n gbé sínú wọn pé wọ́n máa pọnmi sí, wọ́n wá sọ ní yín dapẹ̀rẹ̀ àjàṣẹ́ bí wọ́n ṣe ń pọ́n sí ní ń jò. ó ti sú gbogbo àwọn ọkùnrin. ètò ẹ bá gbé lọ́dún ìkẹ́gbẹ́ lọ́dún tó ń bọ̀, wọ́n ti sọ yín di bambóòtù, wọ́n fẹ́ sọ yín di ti dàbí mo ti dà. Ọlọ́run májẹ̀mú yóò jẹ ayé yín gbà kúrò lọ́wọ́ wọn. gbogbo tí wọ́n láwọn sọ ayé yín dà yẹn lórúkọ Jésù kò ní jẹ́ ìpín yín. gbogbo ẹnikẹ́ni ọkọ̀ tá a tara obìnrin bí tó lè ní ìṣẹ̀dá yín, inú yín ló wọ́n sọ di apẹ̀rẹ̀ ìbànújẹ́. apẹ̀rẹ̀ tó bá ti jẹ́ ìdọ̀tí wọn kó bẹ̀. ẹ gbọ́ Yorùbá ni apẹ̀rẹ̀ tó bá jẹ́ ìdọ̀tí ni wọ́n kó síbẹ̀, wọ́n ṣe sọdún tí ń di ìdọ̀tí tí wọ́n máa wá di pé ọdọọdún lè ṣe operation fibroid. tẹ́ ẹ bá tún ṣe lọ́dún nígbà tí ẹ bá dọ̀tún síbẹ̀ wọ́n lò tún ti wó tún ti develop. wọ́n mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni. ìkà ni àwọn èèyàn, ìkà ni ọ̀tá, ìkà ni ìkà ìdílé, ìkà ni ọ̀rẹ́. lórúkọ Jésù Olúwa yóò jẹ ayé yín gbà lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. àǹtí kan ni mò ń wò yìí, ẹ̀rí pọ̀ ọ̀rẹ́ yín tẹ́ ẹ finú tán gan-an ló tún bá yín ṣíà rẹ̀. ọ̀rẹ́ tẹ́ ẹ finú tán gangan tẹ́ ẹ pè ní ọ̀rẹ́ yín, ṣẹ́rípọ̀ ló tún ṣíà rẹ̀ pẹ̀lú yín. ẹjọ́ fọ́kọ ni ó ti wọ́nà àti fẹ́ gbọ́kọ nìtàn mọ́ yín lọ́wọ́. ẹ sọ fọlọ́run, ìjà tí ò ní ṣe parí. gbogbo ẹnikẹ́ni ọkọ̀ tó ń bẹ nídìí ọ̀rọ̀ ọkọ mi tó lòun ọgbọ́kọ mi mọ́ mi lọ́wọ́, tí ò fẹ́ kí inú ilé tòrò, tí ò fẹ́ kí n láyọ̀ ní ibùjókòó mi, Ọlọ́run májẹ̀mú ó yá dá lẹ́jọ́ ibi ẹgbẹ̀dúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Ọlọ́run májẹ̀mú o, ogun ọ̀rẹ́ tó ń bá yín ṣí ọkọ yín, ogun ẹni tẹ́ ẹ mọ̀ tó ń bá yín ṣí ọkọ yín, èyí tó lòun ó rí pé òun ó lè kú òun bẹ́ẹ̀ ni wọ́n gbọ́kọ mọ́ yín lọ́wọ́. lónìí ní orúkọ Jésù Olúwa kó gba agbára lọ́wọ́ rẹ̀. gbogbo ẹni tó já látìlẹ́yìn fún tó ń lo agbára lé lórí ní orúkọ Jésù Olúwa kó sọ wọ́n dọ̀tá ara wọn. gbogbo ẹni tó já látìlẹ́yìn ní orúkọ Jésù tó já látìlẹ́yìn rẹ̀ lórúkọ Jésù Olúwa yóò sọ wọ́n dọ̀tá ara wọn. bẹ́ẹ̀ ni yóò rí. agbára yóò dòfo lórí ìrìnàjò ayé, yóò dòfo torí kò jẹ́ láyọ̀, kò jẹ́ nísìmí fún ibùjókòó yẹn. lórúkọ Jésù Olúwa yóò wà gúnlẹ̀. tọ́lọ́run bá ti wà gúnlẹ̀ ó ti gbàgbá lọ́wọ́ ẹnìyẹn, ọkọ yóò lè gbọ́ tiyín. bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. ẹ jẹ́ kí n sọ fún wa o, ìgbà díẹ̀ ní tóbìnrin o. àwọn ọkùnrin wa kì í tán nídìí àkèrè wọn o, kì í tán nídìí àkèrè wọn. tákèrè kú báyìí yóò mọ̀ ṣe sẹ́rẹ́sẹ́rẹ́ ni. ẹ jẹ́ sọ fọ́lọ́run, ẹ̀mí mọ́ gbà mẹ́ lọ́wọ́ ẹni tó ní wọn ò ní jèrè ibùjókòó mi, lọ́wọ́ ẹni tó lọ́wọ́ fi ibùjókòó mi dà mí láàmú. Ọlọ́run gbà mí, ìgbára làbúrà. Olúwa ìgbára mi rè jẹ́ ìjèrè adé orí mi, ẹ gbàdúrà yìí orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Ọlọ́run májẹ̀mú, Ọlọ́run o, ìgbára làbúrà. Olúwa má sọ mí dọ̀tá ọkọ mi. Ọlọ́run májẹ̀mú, gbogbo ẹ tó lọ́wọ́ sọ yín dọ̀tá ọkọ yín lórúkọ Jésù Olúwa kó dájọ́ bí fún. Ọlọ́run kó fi ìjà tí ò ní ṣe pàṣẹ àárín òun àtọkọ yín, kọ́kọ́ yín lè padà wá sílé. bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. ohun tí mo sọ̀rọ̀ lé lórí lẹ́nìí ó ní ìyá àgàn.
ìyá àgàn ọmọ bíbí nìkan kọ́ ni àgàn o ẹni tó yẹ kó ti ṣe nǹkan rẹ̀ tí ò tí ì ṣe ipò àgàn ló sì wà mà dádì ipò àgàn ló sì wà sà gbogbo ohun tó yẹ kó tètè ṣe nígbà tó irun dúdú ń bẹ ní orí rẹ̀ mọ́mì dádì tí ètí ìṣe títí dìsìn ipò àgàn ló sì wà o ẹni tó yẹ kó ti máa kọ́lé tí wọ́n kódà tó bá kọ́lé mẹ́wàá tọ́kọ́lé mẹ́fà sí ìlú nàìjíríà wọn ò ní kíkú iṣẹ́ ṣùgbọ́n tí ètí ìkọ́ ipò àgàn ló wà bẹ́ẹ̀ ni mo sọ fún ipò àgàn ló ti wà nítorí pé kí ni ìyẹn tó yẹ kó tètè ṣe wọn òjò ṣe ẹjẹ́ sọ fọlọ́run gbogbo àwọn adínàgbò òkú ayé mi àwọn adínàgbò oore inú ayé mi àwọn tí máa ń róore èèyàn lọ́wọ́ èèyàn tí wọ́n sì máa takò adínàgbò oore ayé mi olúwa dá wọn lẹ́jọ́ ibi gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù gbogbo adínàgbò òkú oore nínú ayé mi gbogbo adínàmú oore nínú ayé mi lónìí ní orúkọ jésù olúwa dá wọn lẹ́bi bàbá ó yẹ gbàgbà lọ́wọ́ wọn gbogbo tí wọ́n fi ń lo agbára lẹ́mi lọ́wọ́ láti fìyà jẹ mí lónìí ní orúkọ jésù jẹ́ wọ́n gbèrè tìjú ọlọ́run má jẹ́ wọ́n yá sọmọdé ènìyàn yẹpẹrẹ ọba àwọn ọba sọmọdé ènìyàn yẹpẹrẹ má jẹ́ wọ́n ráyè nú ayé mi mọ́ má jẹ́ wọ́n ráyè lọ ti dí ọ̀nà mọ́ ayé mi mọ́ jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ẹ jẹ́ sọ fọlọ́run àdúrà yẹn kọ mẹ́ta péré ká tó lọ sínú ìpele mìíràn ẹ jẹ́ sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ẹ wo inú ayé tí a wà yìí ọlọ́run dá wa sínú ayé láti ṣe rere ni ṣùgbọ́n àwọn ẹ̀mí kan wà tó yẹ pé ẹ̀mí tí máa ń ṣàbínú yẹn láì nídìí ni wọn a máa dínà oore mọ́yàn wọn a máa dínà oore mọ́yàn wọn a máa dínà àánú mọ́yàn kódà bí oore bá fẹ́ tẹ̀yàn lọ́wọ́ wọn ó ti lọ double cross ẹ̀ pé ta la fẹ́ ṣoore fún tọ́ba sì torí wọ́n tún pa ìyá kí mọ́mí wa ẹ pẹ̀lẹ́ mà ẹ kújọ́ mẹ́ta ṣé dáadáa ní ẹ kú sí olúwa o ṣùgbọ́n ẹ̀mí tó ń gbénu wọn gan ẹ̀mí tí dínà oore mọ́yàn ni ẹ̀mí tí ń bẹ nínú wọn ẹ̀mí tí máa dínà oore tí fa ògo èèyàn sẹ́yìn ìwọ̀n tó yẹ kéèyàn tètè ṣe ṣùgbọ́n yóò sára kàkàkàkà mọ́ ni tó bá sì ti rí ọlọ́ọ̀kan yóò ti sọ igbe ọ̀rọ̀ ẹja sọ fọlọ́run olúwa gbà mí sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ ní àwọn èyí jẹ́ nínú ayé ọlọ́run ò mú wọn kúrò nínú ìrìn àjò ayé tèmi jẹ́ wọ́n sún sẹ́yìn fún mi ọlọ́run ò pàǹgbà gbà mí yọ ìfẹ́ mi kúrò lọ́kàn wọn olúwa jẹ́ wọ́n sún sẹ́yìn fún mi jẹ́ ilé tètè rọ́nà lẹ́gbàdúrà yìí orúkọ jésù agbára ńlá jésù agbára jésù gbogbo ẹ̀mí tí máa dínà oore mọ́yàn tí máa dínà àánú mọ́yàn tí máa fògo ayé èèyàn sẹ́yìn tí máa tògo èèyàn rì ọlọ́run má jẹ̀ mú yá jẹ́ wọ́n rìn jìnnà sí ayé mi dádì wọ́n rìn jìnnà sí ayé yín mọ́mì mo ní wọ́n rìn jìnnà sí ayé yín torí ayé yín yìí ẹ fẹ́ rìn lò fún ayé yín ni gbogbo ẹ̀mí adínàgbò òkú adínàgbò oore adínàtò oore dànù lọ́wọ́ èèyàn adínàdínà oore mọ́yàn adínà ni wọ́n ṣùgbọ́n wọ́n tún dínà oore mọ́ ẹlòmíì tó ń bá rí i pé lágbájá nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n wọ̀ náà láti ṣe kíni láti lè dínà yẹn láti lè pín yín yà iṣẹ́ tiẹ̀ nìyẹn ibi ọba sọlẹ̀ síbẹ̀ yóò ba bẹ̀ jẹ́ yóò da bẹ̀rù yóò sọ bẹ̀ díẹ̀ dáadáa ni ọba ìfọ̀ ti ṣiṣẹ́ nǹkan yóò tún gbéra ikọ̀ àti ìríjú sátánì ni ẹja sọ fọlọ́run gbogbo ikọ̀ àti ìríjú sátánì tó lè mọ́ lóore mi jìnnà sí mi tó lè má láàánú mi jìnnà sí mi ọlọ́run má jẹ́ bó yá yà mí ya ibi ní ibi gangan lọ́kọ rẹ̀ olúwa yà mí ya gbàdúrà yìí orúkọ jésù agbára ńlá jésù agbára jésù olúwa o gbogbo ẹ̀mí adínà oore mọ́yàn ayaniye olóore ẹni ọlọ́run ibi gangan lọ́kọ rẹ̀ olúwa yà mí ya ibi ó yá yàwá ya ìnira lórúkọ jésù mọ́mì olúwa yóò yà yín ya ìnira lórúkọ jésù dádì ibi yẹn olúwa yóò yà yín yà wọ́n ẹ̀mí ibi tí wọ́n níyẹn lórúkọ jésù ìjà tí ò ní ṣe é parí sí èèyàn ibi nínú ìrìn àjò ayé yín ọlọ́run kó bá ń fi sáàrin yín kó má ṣe é parí débi kí wọ́n sọ pé wọ́n ti ẹ̀ parí kó yà yín ya inú ayé yìí kó fi ayé yín sílẹ̀ fún yín torí ayé kẹtẹ ẹ wáyìí ẹ gbọ́dọ̀ ṣe dáadáa mà mọ́mì ayé kẹtẹ ẹ bá ara yín dádì ẹ gbọ́dọ̀ ṣe dáadáa a gbọ́dọ̀ tọ́ka sí ohun tá a wá ṣe gangan ṣe a rí pé pàtó ohun tá a wá ṣe gangan kèé tí ì sí òótọ́ la ní owó òótọ́ la wà ní ipò ṣùgbọ́n ṣé ipò tá a wà nìṣó pé wa
ṣé ipò tá a wà nìṣó tẹ́ wa lọ́rùn? ṣé ipò tá a wà yẹn sáàrin gẹ́gẹ́ bí ipò tó jẹ́ pé ó fún wa ní iyì? ṣé ipò tá a bá ara wa yẹn ṣé ipò tí wọ́n mọ kàn wá lábùkù pẹ̀lú ẹ̀ ni? ṣé ipò àti ọlá tá a ní ìnìn ṣé a fi ìfọ̀kànbalẹ̀ àti ìdùnnú lò ó? mo béèrè ní torí ẹlòmíràn wà nínú owó wà nínú ọrọ̀ ṣùgbọ́n kò gbádùn rẹ̀. ó ní ohun kankan tí nọ́ọ̀sì nínú àgọ́ ara rẹ̀ tó jẹ́ pé tó bá ti rántí báyìí yóò ti sun nínú yàrá. tí wọ́n bá lálejò ń bẹ́ sí Tinubu yóò lọ ń bò ń ṣe kan ni yóò tún ojú rẹ̀ nù yóò ti sojú yá ó. bẹ́ẹ̀ ohun tó nọ́ọ̀sì ó ń bẹ nínú ilé tó jẹ́ pé bó bá ti rí báyìí yìí máa bà lọ́kàn jẹ́ ni. lórúkọ Jésù orísun ìbànújẹ́ yẹn gangan èyí tẹ́ ẹ̀ ń rí tínú yín ń bàjẹ́ èyí tẹ́ ẹ̀ ń wò tí ọkàn yín ń dàrú lónìí ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ya kó fi adùn síbẹ̀. adùn tẹ́ ẹ fẹ́ yẹn gangan ni ẹ sọ fọ́lọ́run bí mo ṣe ń sọ lọ́wọ́ yìí lórúkọ Jésù àṣẹ kó máa bàlẹ́. bí ẹ ṣe sọ adùn tẹ́ ẹ fẹ́ nínú ìrìn àjò tẹ́ ẹ̀ ń rí tínú yín bàjẹ́ yẹn lórúkọ Jésù àṣẹ kó bàlẹ́. Olúwa fàṣẹ dáhùn, bàbá fàṣẹ dáhùn, ọmọ fàṣẹ dáhùn, ẹ̀mí mọ́ fàṣẹ dáhùn. lónìí ní orúkọ Jésù Olúwa yóò fàṣẹ dá yín lò. orísun ìbànújẹ́ yẹn lórúkọ Jésù Ọlọ́run yóò lọ ibẹ̀. orísun ìbànújẹ́ yẹn yóò di adùn láìpẹ́. ẹ gbàgbọ́ orísun adùn lọ́lọ́run ó fi sí ọ̀rọ̀ yín lórúkọ Jésù. ẹ ò ní fi ìbànújẹ́ rí ohun tẹ́ ẹ fẹ́ yẹn mọ́. ohun tẹ́ ẹ fẹ́ yẹn ẹ ní gbúrò rẹ̀ nínú ibẹ̀ mọ́. adùn lẹ́ padà rí níbẹ̀. bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù Kristi. àdúrà yẹn kù ẹyọkan náà tó kù rẹ̀ já sọ fọ́lọ́run. ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára wò ó rán sí ibi tá a ti ṣẹ̀dá mi. ẹ lè sọ pé pàtó ìyá Jẹ́mílá ló gbé yín. bí dáàdì tiẹ̀ sọ tàbí mọ́mì bá sọ wọn ò lè rántí ẹni tó wẹ̀ yín gangan. nọ́ọ̀sì mélòó lẹ fẹ́ rántí pé ńlọ́ba yín wẹ ọmọ yìí? bóò nínú rẹ̀ ṣe rí bó ṣe ń wẹ ọmọ nì. nọ́ọ̀sì tó wẹ̀ mí gan bóò ni mo ṣe mọ̀ ọ́n ṣé mo mọ̀ ni? bóyá ẹni tá a ti jọ kọjá lára ara wa ni mi ò mọ̀. ṣùgbọ́n ẹ jẹ́ sọ fọ́lọ́run. Ọlọ́run má jẹ̀mọ̀ àtẹ́lẹwọ́ mẹ́wẹ̀ẹ̀wá mi rè ni mo tẹ́ sí ọ. tálẹ́ńtò torí èèyàn wọn ò lè fẹ́ gbọ́mọ fún yàn kéèyàn fọwọ́ kan gbà á. ẹ náwó méjèèjì láti fi gbé ọmọ tuntun ni. Ẹlẹ́dàá gbà mí nígbà mo wà ní ìgbà èwe tálẹ́ni tó tẹ́wọ́ mẹ́rẹ̀ méjèèjì tó fi gbà mí tó fi gbé mi lọ́wọ́ ṣùgbọ́n tó fi inú rẹ̀ ṣépè fún ìrìn àjò ayé mi. torí bàbá kan tí mò ń wò yìí àtọwọ́dọ́wọ́ ẹni tó gbéni nígbà èwe ló fẹ́ ègún sínú ayé ẹni. ohun tó yẹ ká tètè ṣe é rí pé àtètè ṣe é sà. gbogbo ohun tó yẹ káwọn èèyàn ti máa dán bá a ṣe ti deléwú lórí nìn. gbogbo àwọn ọmọ tó dé lẹ́yìn yẹn rí tí wọ́n ti gbé ṣe. ẹni tó gbé wa ń gbà tá a wà nígbà èwe ni ṣùgbọ́n bó ṣe gbé wo ti finú ṣépè. torí ẹni tí máa gbé èèyàn tí sì máa wéètì ọmọ lọ́wọ́ ni. ṣùgbọ́n bó ṣe gbé lọ́wọ́ ti mọ̀ pé ọmọ èyí wéètì rẹ̀ yàtọ̀ sí ọmọ tó fúyẹ́ adẹ́pọ̀ ọmọ tí ò wúwo nínú ayé ìní. kí ni jẹ́ wúwo? ọmọ tí ò dára tí ọlá rẹ̀ yóò pọ̀ ilẹ̀ yìí. ó sì ti fi ojú àti ọfà ojú ó ti fi tafà ó ti fi ṣépè ó ti fi gégùn. àwa ń ṣiṣẹ́ kìràkìtà à ń ṣe kìràkìtà bọ́n bá níṣẹ́ mẹ́fà rí a lè ṣe ní ìgbàanì bí ìbá ṣe pé gbogbo ti dé. tó bá ní iṣẹ́ márùn-ún rẹ̀ a lè ṣe nígbà èwe wa bí ìbá ṣègbà tí ogbó ti dé. ṣùgbọ́n kí ló ń ta kójọ níbẹ̀? kí ló ń tí wọ́n jẹ́ ká kójọ níbẹ̀? ojú tí tafà ibi mọ́yàn tó gbé wa ní ìgbà èwe ni. ẹja sọ fọ́lọ́run kò sẹ́ni tí fọwọ́ kan gba ọmọ tuntun lọ́wọ́ ènìyàn. Ọlọ́run ọ̀hún tẹ́lẹ̀wọ́ mi rèé. ẹ rí i pé ìlà tí a kọ tá a bá ní ọwọ́ ara wa a bára wa níbẹ̀ ni a ò mẹ́ni tó kọ́ síbẹ̀. ẹ̀mí má gbà mí tálẹ́ńtì tó fi ọwọ́ rẹ̀ gbé mi ṣùgbọ́n tó fojú ara rẹ̀ gégùn sínú ìrìn àjò ayé mi. ọwọ́ mi rèé ó yá fi ọwọ́ mi fi tún ayé mi ṣe. ọba tó pọ̀ nípa tó yá fi ọwọ́ mi fi tún ayé mi ṣe gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù àtẹ́lẹwọ́ mi mo tẹ́sí wọ Ọlọ́run alààyè yìí. mi ò mẹ́ni tó gbé mi ní ìgbà èwe mi ò wá mẹ́ni tó fojú sí ayé mi ò fi mẹ́ni tó fi inú ara rẹ̀ ṣépè ní ìgbà èwe
sínú ìrìn àjò ayé mi. Ọlọ́run ó yá fi ọwọ́ fi tún ayé mi ṣe. Ọwọ́ ẹni la fi gba ire. Ó yá jẹ́ ire tí ó bùtẹ̀ ọwọ́ mi tí ó tún ìrìn àjò ayé mi ṣe. Ó yá fọwọ́ mi lé lọ́wọ́. Ó yá fi lé ọwọ́ mi gan lọ́wọ́. Ó yá fọwọ́ mi lébi ire ayọ̀ mi wà. Jẹ́ kí ayọ̀ mi kó tẹ̀ mí lọ́wọ́. Mọ́mì, lórúkọ Jésù Olúwa yóò fi ọwọ́ yín lé ire. Dádì, lórúkọ Jésù Olúwa yóò fi ire lé yín lọ́wọ́. Ọ̀tá fẹ́ ọ̀tá kọ̀. Àdúrà tẹ́ gbà ní ọ̀sán yìí. Bí ẹ ṣe ń ṣe àmì tí mò ń rí ọwọ́ àmì yẹn, lórúkọ Jésù, ire ayọ̀ tẹ́ gbà ní ọ̀sán yìí kò ní bọ́ sọnù mọ́ yín lọ́wọ́. Àwọn kan wà tó yẹ pé arógo bògo jẹ́ ni wọ́n. Àwọn kan wà tó yẹ pé arógo síwájú ológo ni wọ́n. Àwọn kan wà tó yẹ pé arógo tẹ ògo rì ni wọ́n. Lórúkọ Jésù, ire tí ẹ gbà ní ọ̀sán yìí, arógo bògo jẹ́ ni o, arógo síwájú ológo ni o, arógo tògo rì ni o. Lórúkọ Jésù, ò tún ráyè nínú ayé yín mọ́. Mọ́mì, dáàdì, ẹ gbàgbọ́ mú níwọ̀n ò ní ráyè nínú ayé yín mọ́. Torí ògo yín yóò tàn, ìràwọ̀ yín yóò bú jáde, gbogbo ojú ó sì rí, gbogbo etí yóò gbọ́ nígbà tí oore ayọ̀ bá bẹ̀rẹ̀ sí tẹ̀ yín lọ́wọ́. Lórúkọ Jésù, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. A lọ nínú ìpele mìíràn nìyẹn. Ẹ já sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa o, mú mi débi ògo mi wà. Ṣé àpò ṣe kókó ṣe pàtàkì? Ògo ẹlòmíràn níbi tó wà kèé tí ì débẹ̀. Ẹ̀yà tó yẹ kó ṣe lógo gan kèé tí ì rí. Olúwa o, mú mi débi ògo mi wà. Ìtànà ògo mi, Olúwa jọ̀ọ́ tàn fún mi. Kọ́dún tó parí, ṣé rí bí a ṣe ń sọ yìí? Ẹ wo ogun ẹ̀sán tó ń lọ nílùú, àwọn tó ti sórí rédíò ẹ̀ ti ṣe. Àwọn tó ti là tó ti rọ́wọ́ mú ti rí ọwọ́ mú. Àsìkò tán náà ògo wọn lóde. Bẹ́ẹ̀ àwọn tó ti kọjá lọ, wọ́n ti kọjá lọ. Bẹ́ẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n pera wọn ní ológun tí wọ́n ti pàdánù. Ṣùgbọ́n ní àkókò yìí, kẹ́mi tó lọ nínú ayé Olúwa jẹ́ kí ìtànà ògo mi kó tàn. Kókó àdúrà ni mọ́mì. Brọ́dà mi, kókó àdúrà ni sà. Dádì, ẹ jẹ́ sọ fún Ọlọ́run, Olúwa jẹ́ kí ìtànà ògo mi kó tàn. Ẹ̀mú ọba tó pọ̀ nígbà tó yá jẹ́ kí ìtànà ògo mi kó tàn. Yóò tàn káàkiri gbogbo àgbáláyé, ó yá jẹ́ kí ìtànà ògo mi kó tàn. Ẹ gbàdúrà yìí, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Dádì, mọ́mì, lórúkọ Jésù, ìtànà ògo yín yóò tàn. Ẹ ṣe àmì, mo ní ìtànà ògo yín yóò tàn. Ìtànà ògo tó yẹ yín yáyé yín lórúkọ Jésù Olúwa yóò tàn fún yín. Kò ní ṣe pa fún ìkà débi pé yóò ṣe pa fún ọ̀tá. Ìtànà ògo yín yóò tàn lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ tún sọ fọ́lọ́run, Olúwa gbà mí. Kànga ayọ̀ yín ṣe à ń pé yẹ kó kan omi. Nígbà kànga ayọ̀ bá kan mi, kí lèèyàn fẹ́ fà jáde ńbẹ̀? Ọlọ́run o, jẹ́ kí kànga ayọ̀ mi kó kan omi. Olúwa bá mi tún kànga ayọ̀ mi gbẹ́, jẹ́ kó kan omi. Olúwa fi mí lọ́kàn balẹ̀, gbàdúrà yìí, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú, jẹ́ kí kànga ayọ̀ yín kó kan omi. Mọ́mì, kànga ayọ̀ yín gbọ́dọ̀ kan omi. Dádì mi, kànga ayọ̀ tó yẹ yín yáyé yín lórúkọ Jésù ó gbọ́dọ̀ kan omi. Dádì, kànga ayọ̀ yín yóò kan omi kọ́dún kó tó parí. Ọ̀tá àdílé fẹ́, ọ̀tá àdílé kọ̀, lórúkọ Jésù kànga ayọ̀ yín yóò kan omi. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, orísun ayọ̀ mi o, Ọlọ́run o, jẹ́ kí n débi orísun ayọ̀ mi. Ẹlòmíràn ẹ̀ tí ì débẹ̀, torí ẹlòmíràn wà ní ìlú Ìbàdàn tó yẹ pé nígbà tí ó bá ṣoríire àárín àwọn ará Èkó ló wà. Olúwa mú mi débi orísun ayọ̀ mi. Ẹ̀mí mọ́ mú mi dé orísun ayọ̀ mi. Jẹ́ kí n kan orísun ayọ̀ mi, jẹ́ kó orísun ayọ̀ mi ó wá mi rí. Jẹ́ kó orísun ayọ̀ mi ohun tó jẹ́ orísun ayọ̀ mi tí ń bẹ lọ́wọ́ rẹ̀, jẹ́ kó lè fi lé mi lọ́wọ́. Ẹ gbàdúrà, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Olúwa kó fi kànga ayọ̀ yín kó fi wá yín rí. Orísun ayọ̀ yín lórúkọ Jésù Kristi ó yá kó wá yín kàn. Ọlọ́run má jẹ̀mú orísun ayọ̀ yín kó wá yín kàn. Ọ̀tá fẹ́ ọ̀tá kọ̀ lórúkọ Jésù Kristi. Orísun ayọ̀ yín yóò kan omi. Ohun tó yẹ yín yáyé yín lórúkọ Jésù Kristi.
olúwa yóò fi síbẹ̀ lórúkọ ọlọ́run májẹ̀mú. Kànga ohun tó yẹ fún ayọ̀ yín ni pé kẹ́ ẹ ní ìsinmi. Wàhálà ibùjókòó etí tó gẹ́ ọlọ́run májẹ̀mú ó yá kó fi yín lọ́kàn balẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ tún gbàdúrà yìí, ẹ jẹ́ sọ fọ́lọ́run. Ẹ rí ọ̀rọ̀ lórí àwọn ọmọ dádì ní ìmùjẹ àwọn ò ní ìsinmi lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí. Ó yẹ kẹ́ ẹ ní ìsinmi, ó yẹ kí ìsinmi kó pọ̀ fún ayé yín. Ẹ jẹ́ sọ fọ́lọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára tí èèyàn bá ṣe wàhálà yìí ní ìsinmi lọ́jọ́ alẹ́ ni ìsinmi ọjọ́ alẹ́ lẹ̀ ń béèrè fún. Olúwa ìsinmi ọjọ́ alẹ́ ọlọ́run májẹ̀mú yá kó fi sínú ayé yín. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ìsinmi ọjọ́ alẹ́, ìsinmi àkókò yìí lórí ọmọ ní orúkọ Jésù. Olúwa kó fún yín ní ìsinmi. Gbogbo wàhálà ìdààmú tí àwọn máa ń kóra wọn sí yìí dádì mọ́mì tí wọ́n fi yín lọ́kàn balẹ̀ lónìí ní orúkọ Jésù ọlọ́run májẹ̀mú kó wọnú ọkàn wọn lọ. Gbogbo wàhálà ìdààmú nípasẹ̀ ọ̀rẹ́, nípasẹ̀ ẹgbẹ́kẹ́gbẹ́ ní orúkọ Jésù Kristi ọlọ́run májẹ̀mú ó yá kó yà wọ́n ọ̀rẹ́ ibi. Mọ́mì ẹ ò ní ìsinmi lórí àwọn ọmọ yìí. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Mọ́mì kan ni mò ń wò yìí àti ọmọkùnrin àti ọmọbìnrin kò tí ì sí ètò tí ì sábíamọ nínú wọn, kò tí ì sí ètò tí ì lọlé ọkọ nínú wọn. Àwọn ọkùnrin gẹ̀ tí ì fẹ́ ìyàwó. Ẹ rí pé ogun ni mọ́mì, ogun ni. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, ọwọ́ wo ló ń bá ayé àwọn ọmọ mi jà? Ọwọ́ wo ló fara rẹ̀ sin ṣùgbọ́n tó ń bá ayé àwọn ọmọ mi jà tó ní wò ní láyọ̀ lórí wọn? Débi pé tó yọ lọlé ọkọ ìlọlé ọkọ, ètò yọ fẹ́yàwó wọlé ìfẹ́yàwó wọlé, ètò yọ wọ́n máa fọ ọmọ pè yín wọ́n etí máa fi pè yín. Mọ́mì ogun ni mà, dádì ogun ni sà. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, ogun tó fara sí ṣùgbọ́n tó wá nà àwọn ọmọ mi ní pàṣẹ ìmọ̀dí tí ó jẹ́ pé ogun pàṣẹ ìmọ̀dí wọ́n fi na ayé àwọn ọmọ mi lónìí ní orúkọ Jésù. Olúwa kó bíwó gbogbo tógún rẹ̀, tagbára ọlọ́run májẹ̀mú yá kó bíwó lulẹ̀. Ẹ gbàdúrà yìí orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ogun tó nà àwọn ọmọ yín nípasẹ̀ yìí tí ó ti jẹun ká ẹ jẹ́ ọmọ, ká ẹ jẹ́ girama, ká ẹ ti máa jẹ́ oúnjẹ ọmọ lórúkọ Jésù ọlọ́run májẹ̀mú yá kó gbàgbà lọ́wọ́ wọn. Gbogbo ogun tó lòun ò ní jẹ́ nísinmi lórí àwọn ọmọ, gbogbo ogun tó lòun ò ní jẹ́ láyọ̀ lórí àwọn ọmọ yìí lónìí ní orúkọ Jésù kí wọ́n gbé èrè tìjú. Dádì mọ́mì wọn ò gbé èrè tìjú. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹ máa ṣí ọ̀rọ̀ yìí, ẹ sáré ṣí rẹ̀ fún èèyàn mẹ́wàá kíákíá lórúkọ Jésù. Ohun rere tí à ń béèrè fún yẹn yóò wọ wa rí, yóò sì wọ wa kàn. Ẹ ṣí rẹ̀ fún èèyàn mẹ́wàá, ẹ máa kà á kẹ́rí pọ́pọ́ èèyàn mẹ́wàá. Ẹ sáré ṣí rẹ̀ ní ká má kí àdúrà yìí. Ẹ má dàgbà dádì, àwọn tó ní ogun náà ń bẹ lára àwọn ọ̀rẹ́ yín yẹn. Mọ́mì àwọn tó ní ogun yìí tó jẹ mọ́ àdúrà tá à ń gbà yìí tẹ̀ní kódà ọbẹ̀ láàrin àwọn àbúrò, ó ń bẹ láàrin àwọn ẹ̀gbọ́n. Ogun àmúbọ̀ àbújókòó yìí ó ń bẹ láàrin àwọn èèyàn tẹ́ mọ́. Ẹ tètè ṣí rẹ̀ fún èèyàn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀. A fẹ́ fi ohun rere wá ayé yín rí, a fẹ́ fi ohun rere wá ayé yín kàn. Ohun tẹ́ ẹ béèrè fún yẹn fẹ́ wá yín wá. Bẹ́ẹ̀ ni kọ́dì tó parí ẹ rí ọwọ́ ọlọ́run fún ohun tẹ́ ẹ béèrè yẹn lórúkọ Jésù la yóò dá yín lò. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Àdúrà yẹn kù méjì péré, méjì tó kù náà rèé lórí ọ̀rọ̀ àwọn ọmọ náà ni. Kì í ṣe pé máa ń wu àwọn ọmọ ní ìgbà mìíràn káwọn gan jẹ́ ìdààmú. Ẹ rí pé ńgbà tẹ́ bá bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀, tẹ́ bẹ̀rẹ̀ sí sunkún, àwọn mí náà tún mọ́ sunkún. Wọ́n ní mọ́mì dádì òun ò mọ̀, I don't know. Púpọ̀ òun náà mọ̀, ẹ mọ̀ pé ogun tó fara sínú. Wọ́n yóò lò náà mọ̀ ohun tó ń ṣẹlẹ̀. A tún promise yín, yóò promise yín pé òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nígbà tí bẹ̀rẹ̀ tó tọ́sẹ̀ méjì ó lè fara sílé, ó lè tètè máa lọ, kọ́mọ wọlé, kọ́mọ lọ, kọ́mọ wọlé, kọ́mọ tètè dé. Nígbà tí bẹ̀rẹ̀ tó ọ̀sẹ̀ méjì ó tún ti bọ́ sí láì yẹn padà. Ogun tó farasin ló ń bá jà. Ogun tó farasin kò sí yé ẹ̀yin gan. Ṣùgbọ́n ó yé Ọlọ́run. Ẹ já sọ fọ́lọ́run, Olúwa o, gbogbo àgọ́ ibi,
gbogbo àgọ́ ibi tí wọ́n fi gbé wa ayé àwọn ọmọ mi tó yẹ pé ogun kò yí àwọn náà mọ́ ńlọgùn tó fi ń jà wọ́n ogun tí wọn ò mọ ìgbà bóyá bòrú wọbẹ̀ ní o bóyá bọ̀sán wọbẹ̀ ní o kódà bó bá àárọ̀ kùtùkùtù wọbẹ̀ ọlọ́run o fi àsìkò yìí ó yá bá mi lé ogun náà dẹ̀yìn kó nu ayé àwọn ọmọ mi ẹ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ogun tó bòrú dẹ̀dẹ̀ wọnú ayé àwọn ọmọ yín mọ́mì lórúkọ jésù ó yá kó bọ́ síta gbogbo ogun tó bòrú dẹ̀dẹ̀ wọbẹ̀ èyí tó fà sọ́gán wọbẹ̀ èyí tó fà àárọ̀ kùtùkùtù wọbẹ̀ lórúkọ jésù tó rápálá tó wọnú ayé àwọn ọmọ tó fẹ́ bá ayé àwọn ọmọ jẹ́ tàbí sọ ayé àwọn ọmọ dìdàmú fún yín mọ́mì lórúkọ jésù ó yẹ ogun náà kó di ìfibú ogun náà kó di ẹ̀wátì bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ẹ̀gbọ́ lórin kan tó kọrin ni ẹ̀gbọ́ nìkan tí mo gbọ́ tí wọ́n ń kọ ni ó ní kó máa bóòrù dẹ̀dẹ̀ lọ kó máa bóòrù dẹ̀dẹ̀ lọ ogun tó bóòrù dẹ̀dẹ̀ wọlé kó máa bóòrù dẹ̀dẹ̀ lọ ó yá o kó máa bóòrù dẹ̀dẹ̀ lọ kó máa bóòrù dẹ̀dẹ̀ lọ ogun tó bóòrù dẹ̀dẹ̀ wọlé kó máa bóòrù dẹ̀dẹ̀ lọ ogun kógun tó wù kó bóòrù dẹ̀dẹ̀ wọnú ayé àwọn ọmọ yẹn lórúkọ jésù yóò bóòrù dẹ̀dẹ̀ bọ́ síta kó máa bóòrù dẹ̀dẹ̀ bọ́ síta ogun tó farasin ètí òye wọn tí wọ́n fi ń dààmú ayé àwọn ọmọ yẹn tí wọ́n fẹ́ jẹ́ láyọ̀ lé wọn lórí tí wọ́n fi ń dààmú ayé àwọn ọmọ yẹn tí wọ́n fẹ́ jẹ́ lógo lé wọn lórí lórúkọ jésù ogun náà kó di ìfibú lórúkọ ọlọ́run májẹ̀mú ogun náà yóò fi ayé wọn sílẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi àdúrà kan tó kù rẹ̀ já lọ sọ fọlọ́run ká tó bọ́ sínú ìpele mìíràn ẹ̀já sọ fọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ojú méjì ló ṣiṣẹ́ bó jẹ́ yẹ pójú kan ní tiyín tí sì ń dábọ́ nígbòǹjà ọmọ ìbá tó jẹ ọlọ́run gbà mí ohun tẹ́ ẹ ṣe ní iṣẹ́ ní ìnàró mọ́mì dádì ẹ ò ní dùbúlẹ̀ jẹ́ ẹ mọ ìdùbúlẹ̀ ni nígbèyàn bá lè gbápá téèyàn ò lè gbẹ́sẹ̀ mọ́ tí wọ́n wá ń fi síbi kán mi síyàn lẹ́nu lórí ibùsùn yóò tún máa dálẹ̀ wọ́n máa nù ún sáyé ìgbádùn nù mọ́ ó ti kúrò láyé ìgbádùn iṣẹ́ ìnàró lẹ sì ṣiṣẹ́ yìí iṣẹ́ ìdúró lẹ ṣe mọ́mì gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣe níṣẹ́ ìnàró lórí àwọn ọmọ dádì gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣe wàhálà tẹ́ ẹ ṣe lórí ìnàró lórí àwọn ọmọ lórúkọ jésù ẹ ò ní dùbúlẹ̀ jẹ́ ẹ ṣe àmì mo lẹ́ẹ̀ ní dùbúlẹ̀ jẹ́ ẹni ẹlẹ́ni ò ní jókòó láàyè nígbà tó bá di ijó ẹ̀yẹ àwọn ọmọ yẹn lórúkọ jésù èyí tó máa fa sọ́kàn kọ́yàn lọ́rùn pẹ́ sáré ra gbé wọn jókòó káwọn fámílì ọkọ ìyàwó tó dé ti lọ gbé wọn jókòó lórí àga àbúrò bàbá wọn ní ọmọ sọ̀rọ̀ ẹ̀sàmọ̀wulẹ̀ sáré ra ga wọn jókòó lórúkọ jésù kò ní jẹ́ ìpín yín lórúkọ ọlọ́run májẹ̀mú ní ò ní jẹ́ ìpín yín gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣe ní iṣẹ́ ìnàró ẹ̀ ní dùbúlẹ̀ jẹ́ nígbà bá tó jẹ fún yín ló ń jẹ àwọn ọmọ yẹn wọn ò ní fi fúláwà tó dáa sanjọ́ wọn ò ní fi pósí tó dáa sanjọ́ fún yín wọn ò ní fi ẹjẹ́ àdúrà òṣèjú kan fún mọ́mí wa sanjọ́ fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun olúwa náà rí látẹnu ìyá àdúrà rẹ̀ abániṣe jp èyí tó wá ní láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní ìlú nàìjíríà níbí lórúkọ jésù olúwa yóò fàánú bẹ ayé wa wò bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì tẹ́ bá fẹ́ pè ìyá àdúrà rẹ̀ abániṣe jp ọlọ́run ló ń bá mi ṣe kì í ṣagbára èmi tí mo ti ẹ̀ mọ̀ ojútùú ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ṣàánú fún mi mò ń ráàánú gbà mò ń rójú rere ọlọ́run lórúkọ jésù ẹ̀yin náà ó rójú rere ọlọ́run ẹ ráàánú gbà àánú ọlọ́run ní fi yín sílẹ̀ ṣùgbọ́n ẹ dúró lórí ẹsẹ̀ yín ẹ mọ́ mú nǹkan mọ́ kò ṣe é mú nǹkan kan mọ́ orúkọ jésù nìkan ti tó fún yín tẹ́ ẹ bá ti mú nǹkan kan mọ́ ẹ máa dán díẹ̀ ni ẹ máa dán díẹ̀ ni torí orúkọ jésù ó dára púpọ̀ ó dẹ̀ dùn gan oyin ni lórúkọ jésù ohun tó ti ń dá nínú ayé kò ní di ìbàjẹ́ ohun tó sì kù díẹ̀ káàtó ọlọ́run májẹ̀mú yóò tún ṣe gbogbo ohun tó yẹ ayé yín olúwa yóò fẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Ìbílẹ̀ rédíò ó sì kó àdúrà mẹ́ta o mo fẹ́ dúpẹ́ ìsíwájú náà ni tí wọ́n ní ohun olúwa kó máa tẹ̀síwájú lórúkọ jésù ayé yín ò ní ṣe dádúró fún ẹnikẹ́ni ayé yín ó máa tẹ̀síwájú iléeṣẹ́ yín ò ní di títì pa o
wàhálà ìdààmú tí ń bẹ lóyún ta yìí lórúkọ Jésù Ọlọ́run ọbẹ̀ wa ká kú o oṣù tá a fẹ́ mú iná náà ní lórúkọ Jésù a ò ní gbúrò rẹ̀ mọ́ lórúkọ Ọlọ́run májẹ̀mú àlàáfíà àti ayọ̀ láfi lólé ayé wa Ọlọ́run májẹ̀mú yóò mú wa jáde láyọ̀ ẹsẹ̀ wa tó wọnú ilé náà ní ọ̀padà jáde láyọ̀ àti àlàáfíà ọfà ayọ̀ fèsù dẹ̀ ní bà wá bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹjẹ́ sáré gbàdúrà mẹ́ta péré ẹjẹ́ á sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa iṣẹ́ mi ò gbọ́dọ̀ di iṣẹ́ tí wọ́n mọ̀mọ́ yín mọ́ yẹn kò gbọ́dọ̀ di iṣẹ́ sẹ́ rí àkókò yìí tẹ́ wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣíwá sílẹ̀ sí i ògo Ọlọ́run gbọ́dọ̀ hàn nínú ayé yín o tí gbogbo èèyàn mọ̀ pé yes ògo Ọlọ́run dé torí ẹ ti wà nínú ìgbélé àdúrà lórúkọ Jésù Olúwa jẹ́ kí ògo rẹ wà rẹ kó wà nínú ayé mi gbàdúrà yín orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ògo Ọlọ́run jẹ́ mọ̀ hàn nínú ayé yín ògo ẹwọ Ọlọ́run ní orúkọ Jésù kó mọ̀ hàn nínú ayé yín kó mọ̀ fi ayé yín sílẹ̀ bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù fún aláìsàn lápapọ̀ Ọlọ́run májẹ̀mú yá kó wọnú àgọ́ ara yín lọ ọba àwọn ọba yá kó tún àgọ́ ara yín ṣe gbogbo ogun ẹ̀ṣẹ̀ gbọ́rọ̀ Olúwa lórúkọ Jésù ó yá kó di ìfibú ó yá kó di àwátì àgọ́ ara ní orúkọ Jésù ó yá máa tún ṣe Olúwa kó dúró kó tì yín lẹ́yìn ọkàn yín kó balẹ̀ ẹ ní kú nínú ẹ̀ṣẹ̀ yẹn yóò ní borí ẹ̀mí yín bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù oníṣẹ́ owó àti oníṣòwò ọ̀nà kó là fún yín ògo Ọlọ́run kó hàn nínú ayé yín ẹ rógo Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rè Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi Sárà padà di ògbólógbòó ṣùgbọ́n padà bí ọmọ nínú ayé lórúkọ Jésù ọlẹ yóò sọ nínú ẹ̀yin náà ẹ já wo fún àwọn tí tá a bá fẹ́ sùn ní alẹ́ ẹ já máa ka Psalm 100 ẹ já máa kà á fásitì rí òpò rárá lórúkọ Jésù ọ̀nà yóò là fún yín lórúkọ Jésù ẹ rí ọwọ́ Ọlọ́run tí ran lọ́wọ́ ti fa lọ́wọ́ sókè kò ní fàyè yín sílẹ̀ o lẹ́ẹ̀kan sí ìyá àdúrà rẹ̀ bá ń ṣe JP náà rèé láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi Olúwa yóò dìwà ní ìjọ mẹ́jọ a ó tún pé àti èmi àti yín àní dòkú àní fẹ́ dòkú wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí wa àdúgbò lọ́wọ́ gbójú àtọkàn tó ń wò mí ọmọlọ́lá lọ́lá àwọn fáǹsì ìbílẹ̀ rédíò nìyẹn ní orúkọ Jésù Olúwa yóò dúró tì yín ọwọ́ Ọlọ́run yóò wà lára yín àti gbogbo ẹni yòókù náà tí mò ń rí ọwọ́ yín yẹn tẹ́ ń wò ó lórúkọ Jésù ọwọ́ Ọlọ́run kò ní fi ayé yín sílẹ̀ yóò wà nínú ayé yín ọwọ́ Ọlọ́run tí ran lọ́wọ́ tí gbé lọ́wọ́ sókè kó gbé ayé sókè ẹ ò ní yọ sọnù èmi náà ò ní yọ sọnù tìdílé lórúkọ Jésù nígbà tí kórè bá kórè lọ́tán èmi àti yín àkàrà wa ní kọ̀ọ̀kan bẹ́ẹ̀ á sì rí pa pé bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Olúwa Ọlọ́run alágbára kó dún ìwà mú ìbẹ̀rẹ̀ ìdò kò ní di títì pa bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín níjọ́ mẹ́jọ tó pàdé mi.